Bismillahirrahmanirrahim. Bí òpùrọ́ bá fi irọ́ kọ́ ilé ìtàn, ẹni tó bá ní katakata òdodo ẹ tètè fi wólé irọ́ o, torí ntáyé bá dé bá ni wọ́n fi sọ̀tàn, ntáyé bá dé bá ni wọ́n fi sọ àrọ́bá, àrọ́bá sì ni bàbá àtàn. Mo gbọ́ fídíò ọ̀kan nínú àwọn àgbàlagbà òpùrọ́ lánàá. Kò síjọ́ tí a wo fídíò ẹni náà bí ó bá parọ́ máa fà rẹ̀ yóò parọ́ máa fà láàfà. Ọ̀kan nínú méjèèjì ó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ bàbá náà. Ẹni ọ̀hún ló tún wá gbé tuntun jáde lánàá gẹ́gẹ́ bí orúkọ wọn. Wọ́n ń sọ̀tàn bàbá wa Salahuddin, bàbá Leela pẹ̀lú Sheikh Adam. Irọ́ àkọ́kọ́ tí wọ́n pa ni pé nígbàtí bàbá wa Leela fi wà ní kékeré tí a máa jánẹ́sì fáwọn alájí àgbà ní Sheikh Adam ti máa wò wọ́n pa ilé máa jáfáfá, ilé tó jáfáfá o, ọ̀nà tó ohun tó máa jánẹ́sì fáfá rẹ̀ dáadáa. Wọ́n ní ló fà á tó fi jẹ́ wípé nígbàtí Sheikh Adam ń fẹ́ lọ máa ṣiṣẹ́ pẹ̀lú Ansarudeen, wọ́n wá ránṣẹ́ sí pé ìwọ tí ó jáfáfá yìí ni kó wá bá ń dúró ti lé kéwù mi. Irọ́ ni, irọ́ ni. Àwọn tí wọ́n jù yín lọ tí a sì mọ̀ nípa àtàn náà títàn yẹn sojú wọn ń bẹ láyé. Nínú wọn ni bàbá wa Khalifatul Adabiyyah tòní, ọ̀rọ̀ yẹn sojú tí wọ́n jọ lọ dálé kéwù yẹn lẹ̀ ni. Ọlá tó náà wọ́n bá ṣe fún Sheikh Adam ó pọ̀. Bí yẹn bá gbé látàpọ̀ ọ̀tún ẹ lè sọ ti apọ̀ ọ̀tún débì kan tí ó fi rẹ̀ yín ní àwọn khasa'is, àwọn ìwà tọ́lọ̀ nǹkan mọ̀ọ́mọ̀ fi sà wọ́n lẹ́sà, láwọn orí tọ́lọ̀ fi sà wọ́n lẹ́sà tí ò nílò ká mọ́rọ̀ mà táwà gan mà. Ká parọ́ mọ́ wọn pé wọ́n ṣe tí wọn ò ṣe kọ́ ní ó kó kàrámà bá Sheikh Adam. Ọlọ́run ló pọ́n bàbá yẹn lé. Ẹ rí pé yìí tẹ́yìn fi ń kún lẹ́ fi ń kún wọn lọ́dá àbùkù. Bàbá yẹn ẹsẹ̀ ní àbùkù. Bọ́rọ̀ náà sì rí rèé, ẹ lọ wọnú tíra yìí, Nafahatu min Ayati Bulibuli Ìlọrin As-Saddah, Sheikh Abdurrahman bin Salahuddin al-Imam al-Malawi al-Ashir al-Imarati Ìlọrin. Ẹ lọ wò. Ní ojú ewé 20. Ibi mo fẹ́ ló ń bẹ̀ wọ́n ní idh kana Sheikh Idr huwa alladhi talaba min Sheikh Abdurrahman an yandama ila Sheikh Adam al-Ilori li ta'ziz markazihi wa musa'adatihi bit-tadris fihi. Sheikh Adam fẹ́ dá markazi lẹ̀. Ẹni tó jọ́rẹ̀ wọn ẹni Sheikh Idru apá Òkagi, àwọn ti wà ní ìlú Ọ̀wọ̀. Sheikh Adam lọ bá wọn ní ìlú Ọ̀wọ̀ yẹn. Ọ̀rẹ́ mi dákun, ó sì máa bọ̀ wá sí Abẹ́òkúta kájọ dá markazi sílẹ̀ ńbẹ̀. Bàbá apá Òkagi wá jẹ́ kó yé Sheikh Adam pa wọn ò lè ṣe yẹn. Iṣẹ́ táwọn gbé dání bí ti fẹsẹ̀ rinlẹ̀ níjọ́ náà. Kí n lè fi bílẹ̀. Àfáà mi ló ní kí n dúró síbí. Tọ́, wọ́n wá kọ lẹ́tà fún Sheikh Adam kí wọ́n ó mú lọ bá bàbá wa Salahuddin ní Òkìtìpupa. Òkìtìpupa ní bàbá wa Salahuddin wà níjọ́ náà. Lọ mú bá níbẹ̀, tó bá ti kà á ó ti gbọ́n tí mo wí. Tọ́, ẹni ó idh kana Sheikh Khidr huwa alladhi talaba min Sheikh Abdurrahman an yandama ila Sheikh Adam al-Ilori li ta'siz markazihi wa musa'adatihi bit-tadris fihi. Bàbá apá Òkagi ló bá bàbá wa Salahuddin Leela sọ̀rọ̀ pé dákun bá mi kún lọ́wọ́. Tọ́, bàbá wa Salahuddin náà wá tó nǹkan yẹn dá sí fúnra wọn.
wọn ò lè fọwọ́ sí fúnra wọn àfi kán wá gbà yọ̀ǹda lọ́dọ̀ Àlájì àgbà tí sáàfà wọn. Sheikh Adam ní láti dọ́dọ̀ Àlájì àgbà, kúnlẹ̀ wájú Àlájì àgbà, tọrọ yọ̀ǹda ni. Ọ̀rẹ́ ni bàbá wa Salahuddin àti Sheikh Adam. Ká wá sọ̀tàn yẹn bí tàn yẹn ṣe rí gangan kò kábùkù bá Sheikh Adam. Irọ́ kejì tí wọ́n pa ni pé Sheikh Adam wá ń san owó oṣù fún bàbá Léèlá. Irọ́ tún nìyẹn. Wọ́n ń san pọ́n 12, wọ́n ń san pọ́n 2, wọ́n ń san pọ́n 5, wọ́n ń san pọ́n 6. Irọ́ ni. Èló ni Maulana Sheikh Adam ń gbà l'Ansaruddin ìjọ náà? Èló ganan fi ń sanwó oṣù tó títà ìjọ náà? Ṣé bí báwo ni àtijẹ àti mú òsè rọrùn? Ìkéwú ni èló lówó tí wọ́n rí ń bẹ̀. Jẹ́mi ó lọ máa ṣiṣẹ́. Ẹ̀yin ẹ mójútó lé. Níta bá rí ń bẹ̀ pẹ̀lú níta bá rí ń bí a máa kó pọ̀ mọ́ra wọn. Wá sáàdì a fi ń sanwó oṣù. Àti pé ìtàn yẹn gan nígbà tẹ́ dálẹ̀ tẹ́ ń sọ nísìn kí lẹ fẹ́ mú níbẹ̀? Ẹ tún fẹ́ dá wuyewuye lẹ̀. Ọ̀dà bẹ́ẹ̀ bá ti kọ́ ilé irọ́, katakata òdodo ń bẹ lọ́dọ̀ tiwa tí wọ́n fi wó ilé irọ́ àníjí ó lọ àfi ká sọ tiwa náà. Bàbá wa Salahuddin bàbá Léèlá ò gba owó oṣù lọ́wọ́ Sheikh Adam. Bó ṣe jẹ́ nìyẹn.